ẹ ti gbọ́ wọ́n ní aláàjà mọ̀dínátù àṣàbí Barrytide ọmọ aláàjì àgbà síkírù àyìndé barusat mà ti lọ rí bọ́lá Tinubu. Kí ni ti àṣàbí mọ̀dínátù ìyá àgbáyé àti bọ́lá ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ? Barrytide ti lọ o, bẹ́ẹ̀ ló ti bọ̀. Kí ni ó mú bọ̀ fún alátọ̀dọ̀ aṣáájú bọ́lá ahmed Tinubu? Kí ló fẹ́ sọ fún wa gan? Wọ́n ní kinní kan ló kàn án, ẹ̀bọ́ kí ló kan Bọ́lá Tinubu? Kí ni àṣàbí mọ̀dínátù Barrytide sọ pé ó kan Bọ́lá ahmed Tinubu gan? Ọ̀rọ̀ rèé o lẹ́nu ìyá àgbáyé. Ìbò 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 ènìyàn kò yanjú yan Bọ́lá Tinubu àmẹ́dá o, ẹ jẹ́ ká dìbò yẹni rè. Mo ní nínú gbogbo wọn o, gbogbo wọn pátá, ẹ tún fẹ́ kí n gbọ́ o, nínú gbogbo wọn o, gbogbo wọn pátá, Bọ́lá Tinubu làwa mọ̀, àkànbí làwa mọ̀, Bọ́lá Tinubu làwa mọ̀, lámọ̀ lẹ́ni tó lè ṣe o, nínú gbogbo wọn o, gbogbo wọn pátá, ọmọ Tinubu, nínú gbogbo wọn o, gbogbo wọn pátá, Bọ́lá Tinubu ló lè ṣe. Àwa ló ṣe kí ni? Àwa ló kàn, àgbò kan ló kàn wá o. President 2023 àní kí ni? Àwa ló kàn. APC progress.